sẹ́yìn náà ti gbọ́ pìtìpìtì ọ̀rọ̀ tí ìyá Esabod fi ránṣẹ́ sí Ìyábọ̀ Òjó lórí àwọn ọ̀rọ̀ burúkú táwọn èèyàn ń sọ sí ọmọ rẹ̀ Priscilla. òṣèré yìí tú àṣírí bí Folúkẹ́ Dáramọ́lá ṣe ń ṣe ẹ̀tanú Fúnkẹ́ Akíndélé débi pé ó ń bá òun ṣe ọ̀tá nítorí pé òun gbóríyìn fún Fúnkẹ́ Akíndélé nítorí oore ńlá tó ṣe fún òun. ẹ farabalẹ̀ kẹ́ wá nǹkan fìdílé kẹ́ gbọ́ àkójọpọ̀ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. sẹ́yìn náà ti gbọ́ pìtìpìtì ọ̀rọ̀ tí ìyá Esabod fi ránṣẹ́ sí Ìyábọ̀ Òjó lórí àwọn ọ̀rọ̀ burúkú táwọn èèyàn ń sọ sí ọmọ rẹ̀ Priscilla. tíṣu ẹni bá ta a máa ń fọwọ́ bò ó jẹ làwọn àgbà ń wí. eléyìí ló jọ mọ́ ọ̀rọ̀ tí arábìnrin tó jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn ṣùgbọ́n tó ń gbé nílùú Dublin ní orílẹ̀-èdè Ireland tó tún gbajúmọ̀ dáadáa nínú ká sọ̀rọ̀ lórí ayélujára ni Esther Tokunbo Abọ́dẹrìn tí àwọn èèyàn mọ̀ sí ìyá Esabod fi ránṣẹ́ sí Ìyábọ̀ Òjó látàrí bí àwọn èèyàn ṣe ń gbé ìròyìn aburú lóríṣiríṣi nípa rẹ̀ àti ọmọ rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó láìpẹ́ yìí ni Priscilla Àjọkẹ́ Òjó tó ti di Adizam Kambala báyìí àti bí wọ́n ṣe ń sọ àwọn ọ̀rọ̀ kòbákùngbé lóríṣiríṣi sí àrẹwà òṣèré ilẹ̀ wa yìí àti ọmọ rẹ̀ tó kéde pé òun retí ọmọ láìpẹ́ yìí. ṣé kì í ṣe tuntun mọ́ pé látìgbà tí ọmọ Ìyábọ̀ Òjó ti ṣe ìgbéyàwó tó lárinrin láti bí oṣù mélòó kan sẹ́yìn ni orúkọ rẹ̀ ti ń káàkiri orí ayélujára. kódà béèyàn bá ti ẹ̀sẹ̀ sókìkí kò yẹ kó le tó ti òṣèrébìnrin yìí. àfàìmọ̀ kó má jẹ́ pé òun ni gbajúmọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó lókìkí jù ní ọdún 2025 tá a wà yìí. nítorí bí àwọn tó fẹ́ bu ṣe ń bu tí wọ́n ń ṣe àwọn èpè burúkú fún un tí wọ́n ń fi àwọn ẹ̀sùn oríṣiríṣi kàn bẹ́ẹ̀ làwọn tiẹ̀ náà dìde ìjà fún un tí wọ́n yìn tí wọ́n ṣàdúrà fún un. ohun tó tún jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ tún le lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni bí ọmọ rẹ̀ tó ṣe ìgbéyàwó nínú oṣù kẹrin ọdún yìí ṣe jáde lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ ọjọ́bọ̀ ọjọ́ kẹtàdínlógún oṣù keje ọdún tá a wà yìí tó sì kéde pé òun àti ọkọ òun retí ọmọ àkọ́bí wọn. bẹ́ẹ̀ ni wọ́n gbé àwọn fọ́tò oríṣiríṣi jáde lórí ìkànnì ayélujára wọn tí àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní bá Ìyábọ̀ Òjó àti ọmọ rẹ̀ yìí yọ̀. ṣùgbọ́n pẹ̀lú bí àwọn èèyàn ṣe ń dunnú lórí ìròyìn ayọ̀ yìí níṣe ni àwọn kan bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ kòbákùngbé sí ọmọbìnrin yìí tí àwọn kan ń bu pé ó ti lóyún kó tó ṣe ìgbéyàwó bẹ́ẹ̀ làwọn kan ń gbé pòyẹ ẹnu pé oyún ló fi di ọkọ rẹ̀ mọ́lẹ̀ pé òwú tí ìyá rẹ̀ gbọ̀n ló ń rán bẹ́ẹ̀ làwọn míín sọ pé òfegè ni oyún tó gbé jáde sórí ayélujára yìí. wọ́n ní rọ́bà tó jọ ọmọ àwọ̀ ara rẹ̀ táwọn olóyìnbó ń pè ní silicon ló wọ̀ ló fi dàbí ẹni pé lóòótọ́ ló wà nínú oyún láti ta àwọn èèyàn jẹ. bẹ́ẹ̀ làwọn míín sọ pé níṣe ló lọ sanwó fún ẹlòmíín láti bá gbé oyún náà bó tilẹ̀ jẹ́ pé àwọ̀ rẹ̀ ti yàtọ̀ tó sì tún ti lómi lára ju ti tẹ́lẹ̀ lọ tímú rẹ̀ dàbí iná orí ọkọ̀ ìjàpá ayé ìjọ́un bẹ́ẹ̀ ni ìrísí rẹ̀ dàbí ti ẹni tó wà nínú oyún lóòótọ́. ṣùgbọ́n àwọn kan ní lá pé irọ́ ńlá àti ìtànjẹ burúkú ni ọmọbìnrin yìí àti ìyá rẹ̀ ń ṣe fún àwọn èèyàn tí wọ́n sì ń sọ àwọn ọ̀rọ̀ burúkú lóríṣiríṣi sí ọmọbìnrin tó jẹ́ ọmọ ọdún mẹ́rìnlélógún yìí. bẹ́ẹ̀ làwọn míín bu ẹnu àtẹ́lu bó ṣe gbé iṣu Ọlọ́run tó ṣẹ̀ ń ta yìí sórí ayélujára tí wọ́n ní lábẹ́ bó ti wù kó rí ó yẹ kó bímọ rẹ̀ tán kó tó gbé jáde sórí ayélujára. ṣùgbọ́n Ìyábọ̀ Òjó ṣàlàyé níbi ayẹyẹ ìgbàlódé tí àwọn obìnrin máa ń ṣe tí wọ́n bá ti fẹ́ bímọ táwọn olóyìnbó ń pè ní baby shower tí wọ́n ṣe lórílẹ̀‐èdè Canada pé òun lòún sọ pé kí wọ́n má borí Ọlọ́run mọ́ra pé kí wọ́n kéde rẹ̀ fàyè gbọ́ nítorí pé òun ò bá tẹnikẹ́ni jẹ́ fúndì èyí tòun náà ò lè bàjẹ́. bẹ́ẹ̀ ló ní inú kan àti ọkàn kan ni òun fi ń jà fẹ́tọ̀ àwọn èèyàn tóun sì ń dúró lórí òdodo. bẹ́ẹ̀ ló ń gbàgbọ́ pé olóore kan kò lè kú sípò ìkà láéláé. bẹ́ẹ̀ ló tún gbàdúrà fún ọmọ rẹ̀ Priscilla pé ilé rẹ̀ kò ní dàrú nítorí pé òun ti san gbogbo gbèsè tó yẹ kó san tóun sì ti jẹ gbogbo ìyà tó yẹ kó jẹ. gbogbo eléyìí àti bí àwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ burúkú sí Priscilla ọmọ Ìyábọ̀ Òjó yìí tí wọ́n ń kọ oríṣiríṣi aburú nípa rẹ̀ lórí ayélujára ní ìyá Esabod rí tó fi jáde ó sì sọ pìtìpìtì ọ̀rọ̀ sí Ìyábọ̀ Òjó lórí bí àwọn èèyàn ṣe ń bú ọmọ rẹ̀ yìí. nínú láìfù kan tí ìyá yìí ṣe lórí ìkànnì ayélujára TikTok rẹ̀ ló ti sọ̀rọ̀ lórí ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú Ìyábọ̀ Òjó bí Ìyábọ̀ Òjó kì í ṣe é pèyàn àti bó ṣe pe òun láì mẹ́nuba ọ̀rọ̀ Lizzy tàbí ọ̀rọ̀ ọlọ́rọ̀ kankan. ó ní àánú Ìyábọ̀ Òjó máa ń ṣe òun látàrí bí àwọn èèyàn ṣe ń fà lọ́tùn tí wọ́n ń wọ́ lọ́sì. ó ní ṣùgbọ́n Ìyábọ̀ Òjó jẹ́ èèyàn kan tí kì í gbọ́ràn bíi Lizzy Anjorin pé irú kọ̀ọ̀kan ọbẹ̀ wọ ni àwọn méjèèjì. Esabod ní òun ò ráyè láti bá Ìyábọ̀ Òjó sọ̀rọ̀ nítorí onígbéraga ni òun fúnra òun tí òun kò sì bìkítà bóyá ẹnìkan pe òun tàbí wọn kò pe òun nítorí pé òun gbàgbọ́ pé gbọ́mọ wá kí mi owó ló máa ń ná ni. nígbà tí Esabod ń sọ̀rọ̀ lórí bí àwọn èèyàn ṣe ń ba Priscilla lórúkọ jẹ́ lónìí mo máa ń gbé fọ́tò àwọn ọmọ mi jáde sórí ayélujára tẹ́lẹ̀ ní àwọn bíi ọdún 2016 ṣùgbọ́n mi ò ṣe mọ́. tẹ́ ẹ bá ní ọmọ mi ò kàwé àìkàwé nílé wa tẹ́ ẹ bá ní ọmọ mi kò ní láárí kí ni mo máa ń sọ fún yín mo máa ń ní mo fara mọ́ ẹ jẹ́ kí n máa lò bẹ́ẹ̀. tẹ́ ẹ bá ní wọn ò sóríire kí n fi àṣeyọrí wọn hàn wọn ò ní ní tí wọ́n bá ní màá fi hàn nítorí mi ò ní jẹ́ kí wọ́n kán mi léyìn ọ̀kan. Ìyábọ̀ ó ti tó gẹ́ fún ẹ mo ti rán èèyàn kan sí ẹ mi ò mọ̀ bóyá wọ́n jíṣẹ́ fún ẹ bó tilẹ̀ jẹ́ pé ayé rẹ ni kì í ṣe ayé mi ṣùgbọ́n síbẹ̀ náà abiyamọ ni mí ká ní pé èmi àti ẹ máa ń sọ̀rọ̀ dáadáa ni màá ti pè ẹ́ tí màá kìlọ̀ fún ẹ. èmi gan onígbéraga ni mí bẹ́ẹ̀ni ò bá pè mí èmi gan ò ní pè é torí àgùdà ò jẹ́ lọ́wọ́ Gẹ̀ẹ́sì. sórí àwọn
àjẹ́ orí ayélujára ni wọ́n wà. Mo tiẹ̀ máa ń kọ́kọ́ bá ẹ̀bùn tẹ́lẹ̀ tí màá ní nígbà tí onígbà sọ pé òun lè ṣe lórílẹ̀‐èdè ogun. Tẹ́ ẹ mọ̀ pé mo máa ń sọ fún yín pé kàn orí ayélujára lọmọ rẹ̀ láti pa àwọn èèyàn lẹ́nu mọ́, ṣùgbọ́n ó ti ń pọ̀ jù báyìí. Èmi máa ń gbé ara mi jáde, mo lè ṣí abẹ́ mi kí n tàn sí kámẹ́rà, mo lè mú sìgá kí n fi ṣe kọ́ńtẹ́ǹtì, mo lè mú ọyàn mi kí n fún ní ìkúùkù. Ó bani lọ́kàn jẹ́ bí wọ́n ṣe ń fìyà jẹ Priscilla tí wọ́n ń bà á lórúkọ jẹ́ lórí ayélujára. Ìwọ sì ló fà á. Tó o bá rẹ́ni bá ẹ sọ̀rọ̀, ó mọ̀dí tó o fi ń ṣe nǹkan tó ń ṣe. Dangote ò kọ́mọ jáde, Ọ̀tẹ́dọ́lá ò kọ́mọ rẹ̀ sórí igbá, Alákìjàgan náà ò kọ́mọ rẹ̀ jáde. Ṣé nítorí kán lè kí ẹ kú oríire àbí kí wọ́n lè fún ẹ lẹ́bùn? Mi ò mọ̀ o kì í ṣe abiyamọ Ìyábọ̀ Òjó. Mo ti máa ń gbìyànjú láti pa kinní ìmọ́ra, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó máa ń sọ òdodo ọ̀rọ̀, mo máa sọ̀rọ̀ sí ẹ kí ọpọlọ rẹ wálé. Tí wọ́n bá ń sọ pé àwọn ọlọ́pàá ń bínú sí Ìyábọ̀, a kì í sọ̀rẹ́, a kì í sọ̀rọ̀. Bó ti fi ìtàkùrọ̀sọ wa hàn lọ́pọ̀ ìgbà, a kì í sọ̀rọ̀. Tó o bá rẹ́ni bá ẹ sọ̀rọ̀, ìwọ ló ń fi ìyà jẹ Priscilla. Mo wò ó títí pé sí ara rẹ ò dápé ni ara rẹ ò fi balẹ̀ ni. Nollywood mélòó gan ló ń ṣe? Fúnkẹ́ Akíndélé tó tiẹ̀ gbé dání, tó lówó ju gbogbo yín lọ. Ìbejì rẹ̀ bí wọ́n ṣe bí nínú tó, tí wọ́n kóná sí i lábẹ́ tó, tí wọ́n ní kì í ṣe ọkọ rẹ̀ ló bí. Wọ́n tún gbé fọ́tò àwọn ọmọ yẹn jáde. Kò jiyàn, wọ́n bí nínú kó lè gbé àwọn ọmọ rẹ̀ jáde. Ó ní irọ́ o, mi ò gbé àwọn ọmọ mi wá sórí ayélujára. Kí ni ohun tó ń ṣe Ìyábọ̀, kí ló dé? Jẹ́ kí ọmọ rẹ̀ àti ọkọ rẹ̀ gbé lálàáfíà. Ó tiẹ̀ lè máa ṣàfihàn ara rẹ̀ bíi tèmi. Báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni Esabod ṣe fi ọ̀rọ̀ ránṣẹ́ sí Ìyábọ̀ Òjó tó ní gbogbo aláǹgbá ló dakùn délẹ̀, a ò mèyí tí ń run. Ó ní ṣèbí Lizzy ń pariwo tiẹ̀ síta pé kò sẹ́ni tó mọ àwọn tó lẹ́tàánú sí òṣèré yìí tí wọ́n fẹ̀jẹ̀ sínú tutọ́ funfun jáde. Esabod ní òun tóun bímọ mẹ́rin tóun sì ní àwọn ọmọ kò lè ṣe àwọn nǹkan tí Ìyábọ̀ Òjó ń ṣe yìí. Bẹ́ẹ̀ ló ní òun gbàgbọ́ pé Priscilla àti ọkọ rẹ̀ kò fẹ́ràn afẹ́fẹ́ yẹ̀yẹ̀ tí Ìyábọ̀ Òjó ń tì wọ́n sí yìí. Esabod ní kí Ìyábọ̀ Òjó yé kó ọmọ rẹ̀ ìjìyà lórí ayélujára, kó sì yé fara ni wọ́n nítorí wọn ò lè farada irú ìnira tó ń fi wọ́n sí yìí. Àwọn èèyàn sì ń lu Esabod lọ́gọ̀ ẹnu pé bó ṣe yẹ kágbàlagbà sọ̀rọ̀ ló sọ̀rọ̀ yìí àti pé òdodo ni gbogbo àwọn ọ̀rọ̀ tó sọ yìí. Wọ́n ní ọ̀pọ̀ àwọn gbajúmọ̀ ló ń gbé ìgbé ayé wọn lálàáfíà láì ní ìnira kankan nítorí wọn kò gbé ayé wọn àti àwọn ọmọ wọn lé àwọn èèyàn lọ́wọ́ lórí ayélujára. Bẹ́ẹ̀ làwọn míín sọ pé ó ṣeé ṣe kí Priscilla àti ọkọ rẹ̀ máa gbádùn bí àwọn èèyàn ṣe ń jẹ ọ̀rọ̀ wọn lẹ́nu lójoojúmọ́ yìí nítorí pé inú òkìkí ni ọjà wọn tí wọ́n ń tà gẹ́gẹ́ bí olórin tí ọkọ Priscilla jẹ́ àti èèkàn orí ayélujára tí Priscilla jẹ́ fúnra rẹ̀. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ owó ni eléyìí máa fún wọn tó sì máa dìtàn tó bá yá. Wọ́n ní fúndì èyí kí wọ́n fi Ìyábọ̀ Òjó àti ọmọ rẹ̀ sílẹ̀ kí wọ́n máa gbádùn ayé wọn. Ẹnìkan ní ohun tó ń da Ìyábọ̀ Òjó láàmú ni pé ó kúndùn kí àwọn èèyàn máa sọ̀rọ̀ rẹ̀ kí wọ́n máa gbóríyìn fún lórí ayélujára tó sì lè ṣàkóbá fún àwọn ọmọ rẹ̀. Òṣèré yìí tú àṣírí bí Folúkẹ́ Dáramọ́lá ṣe ń ṣe ẹ̀tanú Fúnkẹ́ Akíndélé débi pé ó ń bá òun ṣe ọ̀tá nítorí pé òun gbóríyìn fún Fúnkẹ́ Akíndélé nítorí oore ńlá tó ṣe fún òun. Àṣẹ àdúrà ńlá ni pé k'Ọlọ́run gbà wá lọ́wọ́ àwọn tó ń ṣọ́ wa tí a kò ṣọ́. Àṣírí ńlá tí òṣèré ilẹ̀ wa ní owó òníran Razak Àjàní tí àwọn èèyàn mọ̀ sí Wàsó táwọn kan tún máa ń pè ní Bílédá tú nípa Folúkẹ́ Dáramọ́lá àti àwọn òṣèré kan lágbo òṣèré wa yìí lágbára o. Òṣèré yìí tú àwọn àṣírí yìí níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe pẹ̀lú òṣèré ẹgbẹ́ rẹ̀ Jeff Ọmọlẹ́wà níbi tó ti sọ̀rọ̀ lórí ìgbésí ayé rẹ̀, ìrìn àjò rẹ̀ lágbo òṣèré gẹ́gẹ́ bí òṣèré tíátà àti àwọn ìrírí rẹ̀ lágbo òṣèré. Níbi tó ti ń sọ̀rọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo òṣèré ló ti ní àwọn àgbà òṣèré ilẹ̀ wa mẹ́ta kan wà tí kì í bá òun sọ̀rọ̀ mọ́ nítorí pé òun gbóríyìn fún Fúnkẹ́ Akíndélé níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tí òun ṣe níbi oṣù mélòó kan sẹ́yìn. Ó ní kódà wọ́n pe ìyàwó òun láti fi ẹ̀hónú wọn hàn lórí ọ̀rọ̀ yìí. Nígbà tí atọ́kùn ètò yìí wá béèrè pé ta ni àwọn tó ṣe eléyìí ní òṣèré ilẹ̀ wa tí wọ́n tún máa ń pè ní Bílédá yìí wá ní gbajúmọ̀ òṣèrébìnrin ilẹ̀ wa tó máa ń ṣàánú fún àwọn àgbà òṣèré àti àwọn òṣèré tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn ṣùgbọ́n tó ti gbájúmọ̀ òṣèlú báyìí nì. Folúkẹ́ Dáramọ́lá ló ṣe eléyìí. Nínú fídíò kan tó ti ń káàkiri orí ayélujára báyìí ni Wàsó ti ní tí mo bá sọ nǹkan kan nípa Fúnkẹ́ Akíndélé àwọn èèyàn máa ń mú mi bí ọ̀tá. Ṣe rí ìfọ̀rọ̀wérọ̀ tí mo ṣe gbẹ̀yìn gbogbo nǹkan tí Fúnkẹ́ Akíndélé ṣe fún mi ni mo sọ. Nínú àwọn tá a jọ ń ṣiṣẹ́ tíátà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àwọn mẹ́ta kan wà tí wọn ò bá mi sọ̀rọ̀ mọ́ báyìí lórí ọ̀rọ̀ Fúnkẹ́ Akíndélé tí wọn ò bá mi sọ̀rọ̀ mọ́. Ṣé ẹ rí èèyàn kan lórí àgbà òṣèré kan lórí ayélujára ó wá yá ó wá fi ránṣẹ́ sí ẹnìkejì wá pe ìyàwó ilé mi ó pe ìyàwó mi pé wo nǹkan tí ọkọ rẹ̀ ń ṣe wo bó ṣe ń gbóríyìn fún Fúnkẹ́ Akíndélé wo bó ṣe ń ṣe gbá wo bó ṣe ń ṣàwo. ìyẹn náà wá ní mà ohun tí Fúnkẹ́ ṣe fún un ló ń sọ. Ó ní rárá o kìnnìkan nìyẹn wá ní mo ti gbọ́ ẹ má bínú mà. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àwọn tí mò ń sọ yìí wọn ò bá mi sọ̀rọ̀ mọ́ nísìnyí lórí ọ̀rọ̀ Fúnkẹ́ Akíndélé báyìí. Níjọ́ tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ mo wà níbàdàn lóko eré bí mo ṣe wọnú yàrá báyìí mo fẹ́ lọ wẹ̀ láago mi bá dún níyàwó mi bá pè mí pé ẹni báyìí pé òun nísìn kí ló ṣẹlẹ̀. Ó ní báyìí mo ní kí ló ṣẹlẹ̀. Èmi wá pe ẹni yẹn ẹ jẹ́ kí n ṣe báyìí. Ó ní Folúkẹ́ Dáramọ́lá pé òun kí ló ṣẹlẹ̀.
ṣẹlẹ̀ ó ní báyìí ó wá pè é èmi pè é padà ṣùgbọ́n kò gbé kọ́ọ̀lù mi mọ́ ó tún pe Folúkẹ́ Dáramọ́lá kò gbé aago mi mọ́ kí ló ṣẹlẹ̀ ṣé lórí pé mo sọ̀rọ̀ nípa Fúnkẹ́ Akíndélé yìí náà gbà tó wá máa di pé a sọ̀rọ̀ ló bá ní kíni báwo ni màá ṣe máa gbóríyìn fún Fúnkẹ́ Akíndélé báwo ni màá ṣe máa ṣe gbá tí màá ṣàwo báyìí ni òṣèré yìí ti sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin òun àti Folúkẹ́ Dáramọ́lá yìí táwọn èèyàn sì ti kọ ìhà oríṣiríṣi sí ọ̀rọ̀ tí òṣèré yìí sọ yìí àwọn kan sì ń sọ pé ó ti pẹ́ tí Folúkẹ́ Dáramọ́lá ti ń jowú Fúnkẹ́ Akíndélé làwọn kan sọ pé bí Folúkẹ́ ṣe máa ń ṣe nìyẹn tí ó sì máa farahàn bí èèyàn rere láwùjọ bẹ́ẹ̀ làwọn kan ń dá Wàsó lẹ́bi tí wọ́n ní àgbàlagbà ni kò sì yẹ kí àgbàlagbà máa ṣe láńgbáláńgbá pé lábẹ́ bó ti wù kórí kò yẹ kó dárúkọ ṣùgbọ́n àwọn kan fèsì pé ó ṣe dárúkọ yẹn ló dáa nítorí ẹ̀tanú pọ̀ lágbo òṣèré ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọlọ́ládé tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ní ìjà òṣèlú ni Folúkẹ́ ń bá Fúnkẹ́ jà àti pé Wàsó ṣàtìlẹ́yìn fún Fúnkẹ́ nígbà tó díje fún ipò igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó lábẹ́ àsíá PDP tí Folúkẹ́ sì jẹ́ ọmọ ẹgbẹ́ APC tó ń ṣàtìlẹ́yìn fún Babájídé Sanwó-Olú arábìnrin kan tó tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Búkì Oyèlámì ní Fúnkẹ́ fúnra rẹ̀ ti sọ pé ẹ̀tanú pọ̀ lágbo òṣèré ó ní ohun tí kò sì yé Ìyábọ̀ Òjó nìyẹn bí ẹ ò bá gbàgbé nǹkan bí oṣù díẹ̀ sẹ́yìn ni ọ̀gbẹ́ni Wàsó ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú bàbá Kọ́lá Olóòtú tó sì tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí bí Fúnkẹ́ Akíndélé ṣe ran òun lọ́wọ́ lára àwọn ọ̀rọ̀ tó sọ níbi ìfọ̀rọ̀wérọ̀ yìí ló ti ní ipa babaláwo nìkan ni òun máa ń kó nínú eré tó sì jẹ́ pé Fúnkẹ́ Akíndélé ló kọ́kọ́ jẹ́ kí òun mọ̀ pé òun lè ṣe jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni fíìmù àkọ́kọ́ tó yọ òun kúrò nínú adágún odò ipa babaláwo yìí ni Wàsó tí Fúnkẹ́ Akíndélé gbé jáde òṣèré yìí ní Fúnkẹ́ Akíndélé gba òun sílé tó ń fún òun ní oúnjẹ tó ń fún òun lówó tí òun bá sì sọ pé ó ní àwọn eré kan tó yẹ kóun lọ kópa nínú wọn níṣẹ́ ni Fúnkẹ́ máa fún òun ní àwọn owó tó yẹ kóun gbà níbi eré náà láì ṣiṣẹ́ kankan sì ní ìdí tí Fúnkẹ́ Akíndélé fi ń ṣe eléyìí fún òun ni pé ó fẹ́ kí òun gbáradì fún ipa tí òun kó nínú sinimá rẹ̀ yìí òṣèré yìí gbóríyìn fún Fúnkẹ́ Akíndélé gidigidi níbi ìfọ̀rọ̀wérọ̀ yìí bẹ́ẹ̀ ló ní eré Fúnkẹ́ Akíndélé yìí ló sọ òun di ẹni tó ń kópa míì nínú eré débi pé òun náà lọ ṣe fíìmù tòun jáde tí òun kò sì kópa babaláwo nínú eré náà ó tún tẹ̀síwájú pé Fúnkẹ́ Akíndélé tún lo àwọn ọmọ tó ń kọ́ṣẹ́ lọ́wọ́ òun nígbà tó pe òun pé kóun wá kópa nínú eré tóun fẹ́ gbé jáde ó sì sọ fún Fúnkẹ́ pé òun ti wà ní oko eré míì ó ní Fúnkẹ́ ní òun ò lè dúró de òun o nítorí iṣẹ́ sinimá ni òun yà pé kóun fi ọmọ kan ránṣẹ́ sí òun tó lè kó ipa náà lára àwọn tó ń kọ́ṣẹ́ lọ́wọ́ òun àwọn àlàyé tí Wàsó ṣe yìí àti oríṣiríṣi ọ̀rọ̀ míì tó sọ nípa Fúnkẹ́ Akíndélé àti bó ṣe gbóríyìn fún Fúnkẹ́ fún ìrànlọ́wọ́ rẹ̀ ló ní àwọn kan rí lágbo òṣèré tí wọ́n sì sọ ara àwọn di ọ̀tá òun kódà níṣe ni wọ́n ń bá òun yòdìdí bí a ṣe ń sọ̀rọ̀ yìí